Avladia bi imba poye la beach hotel ni alele ake lavade beach hotel le. Mene pote ya no ye bi ene ni femo hulu ko ba ya no ye bi ene. Da ake la me ba ye ame Homowo. Akpa Homowo he mama. Wo be la Homowo 2025. He mama pa mo jino ni nyeba ko ene bia ni hime die. Ba sheshe ye ni femo nshi. No jino ni ye na ne. E chencho ni hime die he amese na me he amese mpe di osofo ni sa ake esole ni aka je ni femo nshi. Osofo eje sole mo nshi. Wonye wakwa aboni ni femo tele. Nye twani omanye ablawo. Shida sale, shida, woge hanongo, woge hanongo, woge hanongo. Chofe lebine obi go iradon. Manche mi manche, ade boy fe ache. Nuncho, menege lama ibu ehina, nuncho ame yosi ake buti ame bolo. Wọ́n jọ la máa fẹ́ ìgọ́ ìràdọ̀. Wọ́n yà máa jẹ bẹ́ẹ̀ wọ́n iná abọ́ àwọn ẹnu jọjọ. Afin ní wọ̀gẹ̀ káyọ̀ pèmí nínú jọ òjì wọ̀gẹ̀ jẹ ọmọ mi ló dúró wọ̀. Akẹ́ni bá fẹ́ bóde jọ. Kẹ́wọ̀ dún ní ilé egun ẹ̀ bá jọ lè. Kẹ́wọ̀ bóde ìṣọ̀mí ni wọ́n á mọ̀ lọ ẹnu jọ ẹ̀ bá jẹ bóde. Ìwọ̀n ló jọ wọ̀gẹ̀ bá yóò ṣì dà. Máa jẹ mi á máa jẹ. Wọ́n iná abọ́ àwọn ẹ̀wọ̀n bàbá onígbò bá ṣe bóyá ọ̀tẹ̀. N'ọ̀fẹ́ nínú wọ́n fi ẹnu jọ wọ́n fi ní wọ́n kẹ́ di ewu àtà pápá gbogbo ẹ̀kọ́ kúrò. Wọ́n dábò sí inú jọjọ ẹni òkè làmà jẹ kẹ̀hẹ́ ní òkè wọ̀ ẹ̀ṣẹ̀ kẹ̀hẹ́ ní òkè wọ̀yà nọ̀yà àṣẹlẹ̀ mọ̀ kẹ́kọ̀ọ́ fẹ́fẹ́ mọ̀ bá dàmọ̀ sí ẹ̀ máa nẹ̀ ẹ̀jẹ̀ àgọ́ fàtà wọ̀lẹ̀ ẹ̀jẹ̀ àgẹ́ wọ́n kẹ́ kó fa ẹ̀ kéèpẹ̀ náà àfi náà bá fi òjò bá ẹ̀jẹ̀ àgẹ́ ní jọ wọ́n pàbò nípò bá yẹ wọ̀nyẹn. Wọ́n ní fẹ́ mọ́ náà ẹnu jọjọ bá ń tà sẹ́yìn mi ò hà wọ̀ bá ń pàlà wọ̀ kẹ́tọ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀tù ìfẹ́ àná ló há ní kò ní bí eré afẹ́ wọ̀ náà wọ́n ń dábò sí yẹ̀bù jẹ̀ bí kẹ̀mọ́kọ́ gbọ́n gbà mí wọ́n sọ̀rọ̀ yẹn. Amen. For you to activate your businesses so that you can also reap the benefits that you can gain from the people of that. This year's Homowo Festival promises to be enhanced far better than the ones previously celebrated. In view of that, we may have decided to invite all businesses here and let you understand that it is important for all of us to join hands as one team, one family, to celebrate this very all-important festival. In addition to this, we may have also ensured that the side attractions, which usually is what the businesses are interested in, has been enhanced and more activities have been added so that there are various opportunities aside the ones we traditionally know. So, to make everything short, we are welcoming you here today just so you witness the unveiling of the 2025 Homowo Festival. Thank you very much. Kui ya washikon kiani, ame washikon no yela. Ni nuchu mwene wakana yo biene. Hiya akeshi wofo ni wachami. Ni wana ame nu wala Homowo shishi. Ni bi ni yomi agugui. No ni obayo fe, no ni onyo fe. Oni afe ne kabala akeshi bemi ni aye afile nuchu mo he afe no koni esana me fio. Agbene hu e so to e kashi ni belio. E ha ne kenu chumo ene ni albania me kemambi anashram ni ekole ke amenu chumo amiye mambi abana amemo me sa me bana mambi ahise ene ji oti krede woni chebe e fon de chebe bene bona fe na bele mo wo hi atwoni ni le ni bi ni yomi ke hani yemu ye ke ye awomi ni no fe no aye o mani hwehwe ne wa do ta pa ji shishi ni etun na kan e kusun etan be kweshi ba ta no e ke kolo na de safumu osabu ni mocha plan ke akotia plan se be blamu jura dani akotia kejelo se agbene wo ba shiba akani wo ba duma sani asa shibon dani madumo be ashe ewo aya wo ko emi ni jameje ni
la pa wulo mo ya ba shi if you on ke kusun ne bona fe ni be ane ni ke tuni ke ji aba shi atan o chi pepe se be agbene abaduma dente ye woko wemi kaje nadumo se eno ochi ete ma ehwere ni agbene abanye afan ewo asaya woko wemi ni ayafan ma kaji afan ma se kusun krede ni nyeseji yele yedi damoshike ha kusumi na afio ke ha taya woji ke agbene chokuri alo sen ni lumentano ke kusebi anu ajoshi ke afimi yele yeli ye July nyomi keje afimi yele yeli se be afimi yele yeli e ba gbe jufo gbeniji nyoma ke enu ye July nyonemi keje afimi yele yeli se agbene yuabo nijigbi enumo se keje yuabo se bi epa se ni sen le hu ba yele keke ochi se ni mankalu eyele na gbe no ji woko se bi ni be majin bibi ni woyo yela ni kan wogon no gbe aloko yigbe na kan akowa efe ni kemachi ekomatan woye okomro agbene woye baleshi woye adentan woye fafraha woye oyarifa woye amrahia ke ekokomefe ni odemi ko se bi efe yo amehu ameyele kaji agbe yele na no ni nyeseji inshobulemu ni inshobulemu damoshike ha kusun ni afio bona fe ni ayamo alo ayasha chile niji lo krede ni akeho ni ke ha jimawoji ke agbene ni mambie hu aneku ameye inshobulemu kusun bejano to ene keji bone yalo be akowolo niji jufo wolo komo be eji hisabu kusun ni afio dani anye akonsho kaji akowolo jufo eno show akonsho ni ishopo ye wo documentary mi ye bana ni blamo boni eyale han akonsho awole agbe ni ameya shon ni amasha chile jake chile ni akeyo afile amenye ishona agbe shi shon ye tami ye ishotengbe ameyo ewo be sana wo meli hesa ni ameye pogbe ni ameasha neke chile ni kaji awamegbe show aka agbe akeshi eno so ba fe meji edwemi sani ameba play keke omanye ewo neke kusu na efe mo na efe mi mambi boashi blublu ni ameke ko neke ni fe mo ni ke ehye amegbe pamogbe ona keshi la ma fe na higbe na me ajemi ene ewo ni ehia ke wofun ni woche nuchulo eke ni bi boni afe ni ke ameba na boni me ayifa le yo embanya meke ma achaya jame amehu embana higbe na mena boni ba feni abana wo homowo ehi se keje ene se agbene wo ba bote afielie mindenche titru ni noni akejo shiji gbemila keji aya shachile na ba niji soe enoju ni nyese tuntunwe ala agbemi ni afio ene koni akebuho femu ye wo manemi boni afeni jema waji ni ba ni ameba ye afile ababu abebi ai kai afile kemaja cheme kemambi fe anato enjole ni amekaye afile hone ni agwone enya ka nuchumo fe ni yola shikono mo fe mo ayenu asafo fe ayenu mo fe mo kra no enu ko fe mo ela ni ake agugo fe mo we sado ba jo he sani oyenu bona fe ni boni lume eto amegejano ha amenye amechule juba kaji oya ye no le bejano to ni cheme eto efoshie atoba tun na kan belu ke alagbemi atan enojufo be gbemilaya gbe oju enojufo ajo alomi jomo damoshike han kita shan ni cheme ke be lasulo ya fi akome na meke shan kita ni amekita shan mi boni ibaleji achukusumi an ka ba she bete hepo ni hena sha agbene ni bia mi ba wa agbene na kan bia mi esa ni mokojio ehewo mi wa me fe me ka me ni wo chesemi ni ameka ameshankita ake hena shene angojo engojo wo fe wo he mokochon ese ni ye no fe mo mi aho amada suratu enyu ekome ngo mo bemi ni domo shike ha kaji afile ya ngojo engo be mo fe mo he no se enojo ni nyese
I play your Pafio le ho eji hesamu pejanotoni ato ke han wo pasolimo bini nyehie ke ba de wo cheme ke chokuya notalo ke la solo fe akwe blamona ni afio de ke hesamu ni chumone ni ake me Homowo kejano hu se eno ochi se wo pa wo ye me belebi agbe ake wo ka be ye shamu papa ko bemi ni wonye gbekemba shamu ni wo ka me na ye godia mi hewo na kan shamu kashi akeda afie amebani amebakuma la sen ke ame moshini bi edibi kokomeni akebaye afile be na kan bile no nwe kek bele bi e base yomi apleke o pan npa le hu ye blamona ni bemi ni apleke panpa be wo kushi ami fe abon eni homo ke han koni abagba eno jufo je chalemu bi ami bemi ni apleke pan tan na ya shin oba na ke ka oyi ma mi ke wo ya fe ni manyawale esu afiwo onu wo mewo no ne ngba je jugba ke kon ye koyo mi ke cheme ajo ame fio ni je chele pe agbene ke la manche ye ke la kan wulo mo ai ba piti ameshon ye ame tempoan ke je no se agbene lumenko promele hu ba piti ameshon agbene wo kuya mi yiche ni yo je me ame fe ame ba fe na kan no aba fe la ma he fe no se agbene mo fe mo ya ewo kushia ni abo ahina eke mo fe mo ke kone ni ahune eko ese na nyeme ba ame bole okutu ni ame yoni ye eko me fe mo ke sumu mi na ka dia mi keji na gba ko ye be ko ye ke abo ko nyemi ni nete kan mi ye be ni twa keshi toto mo ko be don agbene no se na ka bile be ke mi ye a chomili ni abayi ke han pasolimo eno show ni no ebe amla kuye ke manyacheme akusun ni amefio bake na kan bile eneji otie ko be ni enya na kan bile yelane eji ni femo ko ni e kadiowo ni efi o short ko ye magie fe yi wo ye no ko ni atole lebodumu nyon kusun ni afio ni no hewo cheme agbejano toji mo fe mo kra awomla akeshi beni abatwa leginyuma beke sani mo fe mo na ni eje bono bona fe ni kusun fe lo e anye amefe amekusun be no je chere mo ni ji show kete la pa ba do mo jira ni e ba so de pan no ji no ni before ba ke the highlight of wo Homowo ni ayo ni wo ba pe wo nuchu mo ni yo ma na mi ame hi enye lo e na me fe ameka me ya wo ame ba kwe boni la Homowo yo fel ni eyo ekoje koni amefe amekon awoshishin. I've seen you today. Let's just embrace ourselves and then have a very happy time. And so it is done all over the time. After the first round of Pasolemo at Patroshishin, everybody in town is entitled to embrace people. But the thing is, if you want to embrace somebody and the person is reluctant, I mean, you just leave the person and you forge on. Anybody else you meet and the person is willing, you can have that embrace. And we'll plead with the people, the young ones especially, to exercise some kind of caution whilst doing it. And they should be careful because in this day and age, if somebody says, I don't want something done, if you do it, the person can take you home. So we expect everybody to do it according to the laid down regulations that they should follow. After Masolimo, the following day is Nwawala Hamo. Now, Nwawala is also another performance that enables all of us to come together in unison, one accord, and in trying to put away our differences. So the following day, everybody goes to their family home again, and across town, we try to settle our differences, iron out whatever problems we have amongst us. It could be between brothers, it could be between neighbors, everybody who has a problem. You can even approach the elders and tell them, I have issues with this person, I want it resolved, and they willingly help do that. Whilst Nwawala is going on, part of it also is that we bring the three sacred drums, the Lapan, the Apotia, and the Polo around through all the quarters where they are beating for people to dance and make themselves happy. So you can watch out for the three drums. And for our business partners who are here, you can visit any of the family homes during the Homowo festival. And once you introduce yourselves, I'm sure you'll be giving a portion of the cocoa to eat,
On the Ngowala day, you can also go around and have a good sightseeing. After Ngowala, the next item is the following week, Friday, and this year it falls on the 5th of September, where the ban on noise making is lifted. And so we go back to where we took the oath for Alomi Jomo, and then we make the ban that was placed on noise making. And by 6 p.m. on that day, the authorities beat the Okodu drums to signify that the ban has been lifted. So in short, this is how the Homowo festival goes. Now, we would ask that the video... Affine la Homowo e mama. Oti ni kanoji bule eha mo fem shishito eha mampe. Oshueji cheme Adamu wose. Ni no fe no ni eyan oni ashe wo ke ko be fe mu esun e tu enjole aye afine ni twaro maniawa. I declare the 2025 La Homowo Festival duly launched. The theme for this year's festival is Respect for All, the foundation for a stronger society. We pray that the Almighty and our ancestors will stand solidly and firmly behind us for us to have whatever we need to go through the rites in one accord and in peace. We thank you all. Ya kehan la kupae fena enje o mantele e ya o kuwae video shikejo shiashi ubungu ya unke ya ne alimesa o ba pande ake adafuta lo nyumani bimo ya o ba fi wo ni tun bini abaje ke bini aba bin ke wo akuwai ni yola ni sani ameyo o abe wo NC oni eke enyeme ni yo la kupa no national men ayawa su west wo la men pangana adenta eni of kuni kama national money amewa kuni wo kusumu ayi ebo metalo na
for Homowo this year, respect for all, the foundation for a stronger society. One more, I'm Lalwena, Tony, Maha Ofen, Nashuake. One more, I'm Lalwena, support, Tony, respect for all, Tony, La Yo, Ninglamo, this I don't know if you're here, so I feel what the Tony, company on one or I may really put me. Indeed, or offer yake ofewo fi ekobe kuno hani kwa moro bayi afile ila no juba ni rado nyeme peteme ni ofewo na eba kusire bie eba ofewo de bomani thank you shida ba ho plate mawe ake ina na ke higene ni nyeme mayi Homowo mama kamo bi brasi on behalf of my minister, Honorable Ahmed Ibrahim, Minister for Local Government, Chieftaincy and Religious Affairs. In a Wakan Leche, like a chieftaincy for the ministry. In the Mobile market, now you can hand that the people from Kapucho. So, what he make respect for all, the foundation for a stronger society. Ake woke buleba hamo femo, eji fa shishifangu ni ebahani waya wahi ni otine mona wa ewo ye afine Homowo ni oba ye ne sani ekome femo ahiwote eya keke ekome femo ye kebule ye eke ekome femo huba ehani no fe no fio pepepe eya keke moko mebe ohie na mo kebule aha chi ni wo keme yo Yohani sani wo kebule aha wo ni o ma bra chema shike Homowo planning committee e shake wo ko ne kan yichu ne ni oti ko me ye mami ni wo kecheme ina isusu mo ye mo ke ile ko ba cha ya ni ye Homowo ne ni wo fana ni ye he ebote wa kuchia ni wo kwani bi ko me ni gba wo na ye wa kuchia ni wo chugeni ndi ye wo blahi ko blahi akefan yake itumo ko humba aje shishi kejetene koni beni wo ba ye Homowo wota wole ake ni bi fe efe ojuba maha wo fe afijo ake opejema we ha ni ke afine baba ni na wo fe mo ni yo bi wo fe wo fo ni wo how bi ana ona fe ni Homowo ni afe ojuba. I want to thank all organizations that have been invited, and we know you are coming to support the chiefs and people of the Adekotobon to make sure that this year's Homowo 2025 will be a peaceful one and a successful one. Wherever we find ourselves in our community in the Adekotobon, let us preach peace. Let us preach respect for one another so that together we'll build a better Adekotobon. Okrejema uwedenche acho wofeni ni ehani ya keshirimo afi wofeni wana area do. Go, me ma wo menta ba doinga e. Oh, menta ba doinga. Oh, ma menta ba doinga e. Oh, menta ba doinga. Oh, ma menta ba doinga e. Oh, ba menta ba doinga. Oh, ma menta ba doinga. Oh, menta ba doinga. Oh, ma doinga e ko ma doinga e. Oh, ka o menta ko ma doinga. Oh, ma ya o menta ko ma doinga.
Fena pia amepawapia kene lumwe ke ukai ni na misha kampana mayi ni netu dasi tuwa mkente adoni obidia kene soki ni papia blessing nini shimada yeni wa kwa mfi wa mobe noni pepe ni pa ni tumo iwa shiko fi jemu pe ubana ni wona shiwo wo mi mo wọ́n ìfọ̀ ẹ̀kọ́ náà wọ́n lè kó nínú ìmọ̀ ẹ̀tọ́ ayà pẹ́pẹ́pẹ́ amáyé kẹ́nà apá ẹ̀kọ́ ìgbẹ̀yẹ wọ́sà àfihàn ọ̀pẹ́ ní àtàkì ẹ̀yìn náà ní mẹ́kẹ́ ìfẹ́ ẹ̀yẹ̀wò àdán akẹ́ àmìgbé yẹn ní wàkó àmìgbé wọ́n yà ẹ̀yìn ìjọba ní ẹ̀tẹ́ ẹ̀gbà ní amẹ́n. Jọ̀wọ́ nújọ wọkọ ìràdán máa jẹ mi a máa jẹ wọ́n ṣì tó lẹ́nu jọ wọ́kẹ́ ó ha èfé òmànyé ṣìdáàdí ó náà. Oge wee chọọ mi, oge wee lukubita. Ojo gbanu. Dede chọọ mi age n'ụjọ. Ati ne ọmọwọ. Oba nye wọnye ya n'ofe n'omi. Dịka ni yeri ba afe wọ nọ. Gbogbo he ya tọn koe. Gbogbo he ya na ma ndeko. Eji agọba amụwọ itwe ya. N'ụjọ n'ụwọ ri ọ na-ege gbifo n'ụwọ gefọ wọnye ba ni na wọ. Beja bụ oje nwe n'oge wala edro wọ. Ni na ka beye ịba ni na wọ. Wọ́n tu wọ cheme ne. Kẹ̀kẹ́ gbogbo fẹ́ẹ́ni yẹn láàrin ẹ̀ wọ́n wò ó de káyé ló wọ̀ káyé ló pẹ́ wọ̀ lọ káyé ló jẹ́ wọ gẹ́gẹ́ ẹ̀yẹ lọ gẹ́yìn fẹ́ gé àmì ló há ní wọ́n fẹ́ wọ́n fi ṣe máa jẹ mi máa jẹ lẹ́ nù jọjọ bá yẹ wọ̀ ní ẹ̀wọ̀ náà fẹ́ náà mi bá yẹ owó àwọ̀ ẹ̀wọ̀ náà fẹ́ náà mi bá yẹ àwọ̀ ẹ̀wọ̀ náà fẹ́ náà mi ló há wọ̀ kùnú yẹ mi ẹni àṣìṣe láàyè nù jọ bòdì ẹ̀jẹ̀ ne owie mo dwen mo wie mo owo mea atuami bona fe nuncho kwoko wo mama wo papa wo nuncho ka aho afi beni wo afune abole ne koklo aba o ka ke la fe pe efe ko bi ni no ya ke hwele mo efe la fe no wo ko iradon ye bo che bi ke mo konko ojogbang papa osofo yiwa don eshida petekle aya ahamu fe mukrani ena egbeni ibanikela chine kwagbene obada risky creation ni kwalo efenshi bí ẹ̀dí ẹni wọ̀kẹ̀lá ọmọ wọ́n 2025 ehe mama pàmò ní ìdúrọ̀fótò lákẹ́ láǹtì yẹn bí ẹ̀dí ẹni wọ̀kẹ̀bá wa ní wọ̀kẹ̀nyẹ̀rí ọ̀nà ní ànyẹ àfẹ́ láǹtì yẹn agbẹ̀nàfẹ́ tuntun akẹ́bẹ́ ẹgbẹ́ ẹ̀ngbẹ̀ ní ọmọ wọ́n gbẹ̀jẹ̀nù tó ẹ̀fẹ́ báyẹn ní ẹ̀yànù tẹmọ̀bọ́ ní ọ̀nàyẹ sìmí ẹ̀mí yẹn àtò gbẹ̀jẹ̀nù fẹ́ ìwọ̀kẹ́jì òtún ọ̀ní onúnọ́kùn ṣe ká ọ̀sá òkú ọ̀sẹ̀ ògbàsí nínú ẹ̀mí yẹn ọba nunu ní pọ̀tẹ́ ní aló ọba nanu pọ̀tẹ́ ní ẹ̀ṣọ́ ní àbáfẹ́ ìkẹ́sídà pété pẹ́lẹ́bà ní àfíà ní àlèlè akẹ́ pàpà lẹ́jì cameraman kìí risky creation agbene ni Manuel Adinsan pike wonyemiyo Ivy na Ajoko Solomon kenaya mlemesa Oakley Mr Zilius ni alele ake adoe mihuni kanyeri one igbeji EA Thompson no banyo chemi risky kwa chemi ablade abie mahele bono bi aji eni wake ni femo wa wakashi wa pe ke nyeme akpeo